ẹ kálẹ̀ gbogbo ojú tó bá fídíò ìpàdé ọlọ́run wọ́n mọ̀ wá pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run lè fi wá sílẹ̀ á dẹ̀ máa ráàánú gbà pẹ̀lú àṣẹ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ṣẹlẹ̀ ní orí social media these days tó jẹ́ pé mo kàn ń fojú fò pé kò tọ́ kí irú wa ó sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan tá a bá rí pé a lè fi kẹ́kọ̀ọ́ láàrin ara wa kò sí ní tó burú nínú ká wá sórí social media káwa náà wá sọ views wa lórí ẹ̀, ká sọ ohun tá a bá rí lórí ẹ̀. ọ̀rọ̀ aládò funny thinker pẹ̀lú olóyè Sunday Igboho ṣẹlẹ̀, ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. inú mi dùn bàbá dámì olóyè Sunday Igboho wọn àsọ kankan di sìn, inú mi dùn gan torí pé olóyè kì í ṣẹni téèyàn máa rí fín, olóyè ṣẹni téèyàn máa rí fín. kódà mo ránṣẹ́ sí olóyè pé téèyàn bá ti ń fún àwọn tí ò yẹ kéèyàn fún ní opportunity, àwọn tí ò yẹ kéèyàn ó fún ní opportunity, àwọn tí ò tiẹ̀ yẹ kí wọ́n dé kọ́rídọ̀ èèyàn kọ́rídọ̀ lásán ni o, tẹ́ bá ti ń jẹ́ kán wọnú bedroom yín wọ́n máa padà rí yín fín. àwọn kan bẹ nínú ayé wọ́n yẹ kẹ́ ẹ jẹ́ kán dé ẹnu ọ̀nà gate yín débi pé wọ́n máa wọnú compound, tá bá ti wá wọnú compound débi pé wọ́n tún wọ orí kọ́rídọ̀ wọ́n tún wá ń jókòó ní sitting room yín wọ́n máa rí yín fín torí pé ẹlẹ́dẹ̀ ni wọ́n. ẹlẹ́dẹ̀ sì rèé kò sí irú aṣọ tẹ́ ẹ lè dà fún ẹlẹ́dẹ̀ tó máa lu aṣọ yẹn dáa. so olóyè fẹ́ tẹ́ gbogbo èèyàn lọ́rùn wọ́n dẹ̀ fẹ́ sí dáadáa sí gbogbo èèyàn òun ló fa gbogbo àrífín yẹn ló fa gbogbo àwọn náà ti máa kẹ́kọ̀ọ́ ayé, wọ́n ti kẹ́kọ̀ọ́ ayé tẹ́lẹ̀ o, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tí ayé bá ń pè lọ́tùn lósì wọ́n máa ń fẹ́ tún wò pé bóyá káwọn tó bọ̀ máa tún ṣe dáadáa sọ́dọ̀ àwọn èèyàn pẹ̀lú báwọn èèyàn sì fẹ́ràn àwọn wọn àdèmà pé kò rí bẹ́ẹ̀. àwọn kan gbogbo ayé tó ń pèèyàn náà pọ̀ ló fẹ́ràn èèyàn, àwọn kan bẹ tó yẹ pé bá ṣe ń pèèyàn yẹn wọ́n ń wá ọ̀nà láti gbé èèyàn ṣubú, wọ́n dẹ̀ ń wá ọ̀nà láti wọlé sí èèyàn lára ká tó lè gbé èèyàn ṣubú ni wọ́n ṣe ń pèèyàn. so inú mi nù pé olóyè Sunday Igboho wọn fèsì kankan wọn dẹ̀ ní aburú kankan, ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe lè saburú sí èèyàn tábùrù ní padà bá bó ṣe rí nìyẹn. ẹni tó bá nínú mímọ́ tó bá ní inú mímọ́ tó dẹ̀ jẹ́ pé inú mímọ́ yẹn ní fi ń wà sí ẹ tí wọ́n bá padà sọ pé wọ́n fẹ́ gbé ṣubú tàbí wọ́n fẹ́ fi aburú kankan gbà pé wọ́n gangan ní wàá padà ṣẹ̀sìn ayé wàá dẹ̀ ṣẹ̀sìn awọ́rù. ẹ jẹ́ kó lórí ẹ chapter yẹn orí tí mo fẹ́ sọ̀rọ̀ lórí gangan lálẹ́ ni àfáà súnà, ọ̀rọ̀ àfáà súnà ni mo fẹ́ sọ torí pé ọ̀rọ̀ yẹn ó tó ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ àfáà súnà. I'm not here to blame àfáà súnà o, ṣùgbọ́n mo fẹ́ kí èmi àti yín ká kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ àfáà súnà ni, and I'm not here to blame àfáà Jamiu Amiolohun, I'm not here to blame Saheed Osupa, ṣùgbọ́n bí ọ̀rọ̀ yẹn ṣe lọ ọ̀rọ̀ yẹn gba ká fi kẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ níbi ọ̀rọ̀ yẹn? máa wọlé látọ̀dọ̀ àfáà súnà. sẹ́ẹ̀rì ẹni tó bá fẹ́ jẹ̀yàn láyé mo fẹ́ fún yín ní clear yìí kó ní kálukú dì máwọ́ ní gbogbo ẹni tó bá ń struggle, gbogbo ìwọ tó bá ń struggle nínú ayé rẹ tó fẹ́ jẹ̀yàn ẹ lọ di nǹkan kan máwọ́. má fọkàn sí pé bóyá ẹnìkan bóyá ní fámìlì yín tàbí nínú ọ̀rẹ́ rẹ tàbí lágboolé yín ló máa ràn ọ́ lọ́wọ́ o tó fi máa dìyàn o. simple arithmetic ni o. ìwọ tó bá fẹ́ succeed in life don't ever depend on anybody. kò sí bẹ́ẹ̀ ni ẹ sì lè jẹ́ sí ọ kódà kò jẹ́ àǹtí rẹ bọ̀dá rẹ ọmọ ìyá ọmọ bàbá lọ́lọ́nkẹ́ tó jẹ́ billionaire nínú ẹbí yẹn don't depend on him or her. kódà kò jẹ́ àwọn ọ̀rẹ́ rẹ tẹ́ ẹ jọ ṣe kékeré dàgbà tó jẹ́ pé ìwọ ni Táyé ọ̀rẹ́ rẹ yẹn ni Kẹ́hìndé ọ̀rẹ́ rẹ yẹn wá mèkè lẹ́sẹ̀kẹsẹ̀ ọkàn hìtì ẹ̀ lẹ́ẹ̀kan náà ọba dolówó rẹpẹtẹ ọwá ń dúró de pé ọjọ́ kan ọ̀rẹ́ rẹ yẹn gbọ́dọ̀ wá sọ dolówó. my brother wàá tó sì kú o ó máa tó sì kú. you have to struggle for yourself in order to make it in life. You are the one that will make struggle. You are the one that will pave ways for yourself, not anybody, not your sisters, not your big brothers, not your big sisters, not your friends. You are the one that will pave ways. You are the one that will make yourself rich in this life. Don't depend on anybody. ọjọ́ téèyàn bá ti lè fẹ́ ní kankan sí gbẹ́kẹ̀lé pé bóyá ọ̀dọ̀ lágbájá ni màá ti rà àánú gbà ọjọ́ náà lẹ́ni yẹn ti rí ìjàkulẹ̀. ọjọ́ téèyàn bá ti lè fẹ́ ní kankan sí gbẹ́kẹ̀lé bóyá nínú fámìlì yìí ni èèyàn kan ló lówó, ẹni yẹn lówó gan bóyá ọmọ ìyá rẹ tàbí ẹni tó bí ọ tẹ̀lé tàbí ẹni tó jẹ́ pé tàbábùrò rẹ kan olóṣàlẹ̀ yìí tiẹ̀ tó wá lówó gan o ti wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ o ti wá ń retí pé ọjọ́ kan o ẹni yẹn ló máa sọ ọdún lówó, ẹni yẹn gbọ́dọ̀ fún ọ ní 1 million lọ́jọ́ kan tó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì, ẹni yẹn gbọ́dọ̀ fún ọ ní billions lọ́jọ́ kan. my brother wàá tó sí o wàá tó sí. má retí pé ẹnì kankan nínú ayé yìí o ní ọ̀sọ̀ ọdún lówó. ìwọ ni kò bẹ̀rẹ̀ sí ní struggle, bẹ̀rẹ̀ sí ní gbìyànjú gbogbo iṣẹ́ tó o bá mọ̀ pé o lè ṣe tó lè máa dowó ni o máa ṣe. jẹ́ ń já ẹ sí social media táwa yìí fámìlì ẹ mélòó ló ń bẹ́ sí ẹ
fídíò rẹ tó bá ṣe fídíò gbogbo wọn tó ń ṣe gbogbo content creator tó wà lórí social media gbogbo ẹni tó wà lórí social media tó bá ṣe fídíò tó bá wá sórí social media tó ṣe fídíò bóyá Facebook ni Instagram ni any platform lọ wo àwọn tó ń bá ọ share fídíò rẹ ọmọ ìyá rẹ mélòó ló wà nù wọn ẹ̀gbọ́n rẹ mélòó ló wà nù wọn family yín ládùúgbò mélòó ló wà nù wọn o ò lè rí kó o tó lè rí ẹyọ kan o ti ń dèèyàn ni torí tó bá ti ń dèèyàn wà á máa rí wọn àwọn èèyàn kọ̀ọ̀kan máa bẹ sí àrè ṣùgbọ́n o ti dèèyàn you are still struggling o ò lè rẹ́ nìkan kan nínú family yín kọ́ bó ṣe program rẹ bẹ́ẹ̀ ni ọjà àfọ oníwàásí bọ́ ọjẹ́ tó ń sọ̀rọ̀ ọjẹ́ lórí social media ọjẹ́ pìrìsẹ́ńtà ni promoter kan ni tó ọba ìjọ tó bá ti bá wà lórí social media pé ọba ń ṣe program kò sí bí program yẹn ṣe lè wà effective tó kò sí bí program tó ń ṣe lórí social media ṣe lè dá tó o ò lè rí ẹbí ẹ kankan kọ́ bẹ sí àrè nígbà tó ti dèèyàn o ṣùgbọ́n ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní dèèyàn àwọn èèyàn máa bẹ sí àrè family ẹ̀ máa bẹ sí àrè àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò wọn máa bẹ because wọ́n ti rí pé kíní ti ń dọ̀bẹ̀ ó ti ń dorí wọ́n máa bẹ sí àrè ṣùgbọ́n ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó struggle wọ́n á máa rí bí ìranù ni wọ́n á máa rí bí ìranù pé eléyìí aláìmọ̀tí kan kíní bá ká ẹ̀rí ó náà jókòó sórí social media ó ń waste time ara rẹ̀ ọjọ́ tó bá dóore ìgbà yẹn ni wọ́n á tó rí pé iṣẹ́ ní ń ṣe mo mú àkàwé yìí wá látara pé bóyá ni àwọn bàbá wa náà máa ń pòwe yẹn o wọ́n ní bóyá ajẹ́ṣe fún ni oníṣẹ́ ní sọ ní dẹrú olówó àwọn bàbá wa ni wọ́n máa ń sọ àwọn bàbá wa kọ́lọ́ ń jẹ́ kẹ́mi wógùn àwọn ni wọ́n máa ń pa òwe yẹn wọ́n á ní bóyá ajẹ́ṣe fún ni oníṣẹ́ ní sọ ní dẹrú olówó lágbájá ọ̀fẹ́ ẹ̀sìn fún mi wàá wá máa kó bàtà rẹ̀ wàá máa bá fọ mọ́tò wàá máa ká sọtẹ̀lé wàá máa bá nu bàtà gbogbo iṣẹ́ tí àwọn ọmọ rẹ̀ ò lè bá ṣe ni wọ́n wá máa bá ṣe torí pé o ti wò pé bóyá yóò ṣe fún mi bóyá máa ṣe fún ẹ whereas Ọlọ́run ní máa ṣe fún ni kò ní nǹkan kan tó máa ṣe fún ẹ kó kó bàtà rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó bá fọ mọ́tò jù bẹ́ẹ̀ lọ kó máa bá sanko kọ́mpáǹdì jù bẹ́ẹ̀ lọ kó sọ̀rọ̀ rẹ̀ di gardener fún nínú ilé rẹ̀ kó máa gbálẹ̀ ilé olówó lójoojúmọ́ tọ́lọ́run ò bá rán sí ẹ kò lè ṣe ẹ́ lórí àfáà súnà change your style don't depend on anybody anymore gbogbo ẹni tó bá fẹ́ dèèyàn pàtàkì inú ayé tó ọdẹ fẹ́ ká yí ọmọ pẹ́ lé má ever depends lórí ọlọ́lá kankan nínú ìlú ni nínú ẹbí yín ni nínú àwọn ẹ̀gbọ́n rẹ ni lágboolé yín ni níbi anywhere tó bá wà don't ever depend on anybody depends on your God alone gbogbo ẹni tó bá ti ń fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé pé ènìyàn ní ọ̀ràn lọ́wọ́ ní ọ̀sán dèèyàn ẹni tí wọ́n máa ń bá pàdé òní àbá súnà bá pàdé yẹn bó ṣe rí nìyẹn o inú ayé yìí very simple o gbọ́dọ̀ study rẹ ni if you want to become somebody in life you have to study this life you have to torí pé ayé yìí ní rírìn ó ní rírìn gan ó ní bẹ̀yàn sí máa rìn nínú ayé ẹni táyé ọ̀bà yé tó bá rìn nínú rẹ̀ yóò máa sọnù ńlọ́fà àti fọ́nìtì nǹkan fi sọnù ńtọ́fà tí àáfàá súnà fi sọnù nìyẹn ayé yìí ní rírìn o ó ní rírìn o ẹni ó bá fẹ́ rìnrìn ayé òkùnkùn láyé inú ayé tá a wà yóò kùnkùn ni ẹni tó bá máa rìn nínú òkùnkùn wà á ti study ẹ̀ wà á study inú òkùnkùn tó fẹ́ so àkókò tí màlẹ́ bá wà yẹn study inú òkùnkùn tó fẹ́ rìn so tí màlẹ́ bá ti kúrò tán gbogbo ọ̀nà tó wọnú òkùnkùn yẹn tó study ọ̀nà yẹn ò ní problem inú ayé tá a wà inú òkùnkùn ni ẹni tó máa rìn ayé yìí tó máa kọ ayé já ọgbọ́dọ̀ study ayé dáadáa ayé yìí ní rírìn o ọgbà rírìn o nínú rírìn táyé gbà tó o bá fẹ́ jìyàn nínú ayé tó o fẹ́ succeed nínú ayé tó o fẹ́ bájàkulẹ̀ pàdé tó o fẹ́ kábàámọ̀ pé kí ni mo wá sí láyé gan kí mo wáyé fún má retí oore rẹ lọ́wọ́ ẹnì kankan ọ̀dọ̀ èèyàn náà lórí ó ti wá o ọ̀dọ̀ ènìyàn Ọlọ́run ní sọ̀kalẹ̀ sí ọ lóore o ọ̀dọ̀ ènìyàn lórí ó ti wá ṣùgbọ́n má retí oore yẹn lọ́wọ́ anybody torí bí ẹni tó ń expect pé ọwọ́ rẹ̀ lórí rẹ̀ wà yẹn ó lè má sòun wọ́n sá máa ṣe tiẹ̀ lọ ẹni iṣẹ́ tó o bá máa ṣe bójú tó kọ́ máa ṣe lọ ẹnikẹ́nibọ̀dì lọ́lọ́run lè nìkan wá bẹ́ẹ̀ kọ́ wá rìn lọ́wọ́ nídìí iṣẹ́ yẹn ẹnikẹ́nibọ̀dì lọ́lọ́run lè fi àánú ẹ̀ sí lójú tó máa rìn lọ́wọ́ lórí iṣẹ́ tó ń ṣe yẹn gbogbo àwọn Kutu Abiola gbogbo àwọn wọ stay on your lane má wo ẹgbẹ́ pé bóyá ẹni tí bẹlẹgbẹ ọ̀tún rẹ ló máa rìn lọ́wọ́ má wo sì pé bóyá ẹni tí bẹlẹgbẹ òsì rẹ ẹni tó bá rìn lọ́wọ́ láàkó tó wà lórí struggle appreciate ẹni yẹn dáadáa kọjá kọmọ pé nǹkan ṣe nínú ayé rẹ o ọmọ lóore ṣùgbọ́n bó ti appreciate yẹn kì í ṣe pé wà tó wá depend lórí pé ẹni yẹn o ti rẹni tó di yín mọ́ pé o ti rẹni tó máa di ẹyin ẹ mọ́ pé ẹni yìí o ti fún mi lówó tó tówó yé di mẹ́ni yìí torí tó bá dijọ́ mi wà tó ń béèrè wà á dórí yẹ̀yẹ́ tọ́lọ́ máa ń rìn èèyàn kan sí ẹ gbàpọ̀ rán sí ẹ láàkó yẹn ni má retí pé ó tún lè rán sí ẹ lọ́jọ́ míì ó lè tún wá lọ́jọ́ míì tó wá sí ẹ lóore o tó bá tún wá lọ́jọ́ míì tún mú oore wá má tún retí pé yóò tún wá lọ́jọ́ míì. mi mà wí kọ̀jẹ́ kẹ́ ẹ máa gbọ́ àfáà súnà ló ní ọ̀rọ̀ yìí àti gbogbo àwọn míì tí wọ́n ju àfáà súnà gbogbo àwọn míì tí wọ́n máa ń fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé wà máa ń yàtọ̀ wà kálí alàlá ìfàwọ́ hasibuhu Ọlọ́run nìkan lọ́ba tí kì í jáyàn kulẹ̀ Ọlọ́run nìkan olọ́ba tí kì í jáyàn kulẹ̀ gbogbo àwọn tí àfáà súnà gbogbo àwọn tẹ gbọ́kànlé yẹn àwọn náà gbọ́kàn sọ́dọ̀ àwọn kan ní
Ọlọ́run náà gbọ́kàn sọ́dọ̀ èèyàn ni gbọ́kàn sọ́dọ̀ Ọlọ́run ni àwọn tẹ́yìn gbọ́kànlé yẹn ibi kan làwọn náà fọkàn sí fórí sórí yẹn tí wọ́n ń wúnú lẹ́ni àbò ń jábọ́ látòkè kò jábọ́ látòkè ẹni ó bá fẹ́ di èèyàn pàtàkì táyé ọmọ respect ó fẹ́ káyé ọmọ respect yẹ kó di ẹni pàtàkì lọ́dọ̀ ọlọ́lá lọ́dọ̀ onípò lọ́dọ̀ olówó you have to respect yourself first lẹ́nu téèyàn fi máa ń respect ara rẹ̀ onípò má tọrọ nǹkan lọ́dọ̀ anybody be focused and determined ibi tó ń lọ yẹn ni kò máa wò ìjọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní rò pé àbáyá alágbájá ni ó sì ọ lórí ìjọ yẹn ló dẹrú wàá dẹrú ẹni yẹn ni gbogbo ohun tí ọ̀tọ̀ kọ́ máa ṣe lọ́dọ̀ ẹni yẹn ni wàá máa ṣe tọ́ni yẹn bá ń bọ̀ wá táyé lọ gba báàgì lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ò tó ọ bóyá ẹni tí ò tiẹ̀ tó àbúrò rẹ̀ ẹni tí ò tó àbúrò rẹ̀ ṣùgbọ́n torí pé ó ti wò pé ó ní mẹ̀sáyà rẹ̀ dẹ̀ ń bẹ níbì kan ó ń bẹ níbì kan tó jẹ́ pé kọ́ọ̀kan ní stable àbí kí báwo stable mind lórí tó ń ṣe kọ́lọ́n dẹ̀ ní kí mẹ̀sáyà rẹ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí tó lọ fira rẹ̀ háyẹn mẹ̀sáyà rẹ̀ ò lè wà bẹ́ẹ̀ níbẹ̀ tọ́ téèyàn bá ti orí ara rẹ̀ bọ́bì kan tó ti wò pé bẹ́ẹ̀ yẹn ni oríire ń wà mẹ̀sáyà rẹ̀ ò ní lé ọ kiri kò ní wá bọ́ níbẹ̀ mẹ̀sáyà rẹ̀ máa wá bẹ lórí àníyàn rẹ̀ àti tó ń ṣe yẹn tó ọdẹ náà tó ti wò pé bọ́yọ́ Ọlọ́run tó ọgbọ́kàn lẹ́nìbọ̀dì tó wò pé Ọlọ́run ló máa rìn ẹ́ lọ́wọ́ mẹ̀sáyà rẹ̀ máa wá bẹ níbi tó ti ń ṣiṣẹ́ orí rẹ̀ tó ti ń ṣiṣẹ́ jẹ iṣẹ́ tó fi máa dè yẹn ibẹ̀ ni mẹ̀sáyà ti máa wá bẹ fúnra ètò Ọlọ́run bá fẹ́ ràn yàn lọ́wọ́ ní láti máa wá ẹnikẹ́ni bọ̀dì kiri iṣẹ́ tí ó lani kì í lani lóògùn iṣẹ́ tó máa lani kì í lani lóògùn gbogbo iṣẹ́ téèyàn fi máa dèèyàn láyé ọ̀gbọ́n ò ní láàgùn níbẹ̀ iṣẹ́ tó bá ń ṣe tó bá ti ń láàgùn kò lè sọ ẹ́ dèèyàn bùkátà lásán ni wàá máa gbọ́ bùkátà lásán ni wàá máa gbọ́ ẹ̀yin náà ẹwà àwọn tán lagi àwọn Haúsá tán lagi kiri àwọn tán fọ àpàtà àwọn lọ́wọ́ ẹ̀kọ́ lówó jù ó yẹn lówó ju Dangote lọ àwọn bàbá mi máa ń kọrin ní ilé kéwú àwọn àfa wa pé tó bá ṣe iṣẹ́ ẹ̀dá ló fi ń lówó àwọn mọ́là yìí bá lówó jù lọ bó bá ṣe iṣẹ́ ẹ̀dá ló fi ń kọ́lé àwọn mọ́là yìí bá kọ́ ọ̀lẹ́ jù lọ àfòwúrọ̀ wẹ́ràn tí ó tà lọ tó bá dọ̀sán àgbẹ̀ràn òun kaná tó bá tún dà á lẹ́ tó yẹ kó lọ sùn tọ̀sán tòru ni ó fi tájà yẹn síbẹ̀síbẹ̀ kò ní pojú owó pẹ̀lú kádàrá lẹ̀ dáwó mọ̀rìn kò sẹ́ni tó máa ṣe dàbí olúwa kádàrá oníkálukú ń tẹ̀lé kiri ìjọ tẹ̀dá bá ti lè fèèyàn ṣe gbẹ́kẹ̀lé pé lágbájá ni ọ̀là mi jẹ́ máa ṣe ìjọ yẹn lọ́ọ̀dẹ̀rù rẹ̀ ìwà tó wà bá ti retí oore kankan lọ́dẹ̀ ẹnì kankan ó lè dẹrú wà á máa ṣe tiẹ̀ wọ́n náà máa ṣe tiẹ̀ ni ibi tó bá ti yẹ kẹ́ ẹ ran ara yín lọ́wọ́ ẹ kàn jẹ́ ẹ̀jọ̀ ran ara yín lọ́wọ́ ni kì í ṣe pé ẹnìkan máa dẹrú ẹnìkan that is why I do respect myself mo máa appreciate orí èèyàn ṣùgbọ́n mi ò lè ṣẹ́rú èèyàn mi ní ṣẹ́rú ẹ̀ nítorí pé bóyá orí kan bẹ lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ ṣe fún mi ifá àtọ̀ Ọlọ́run bá ní orí kan bẹ lọ́dọ̀ rẹ̀ tó ṣe fún mi Ọlọ́run rẹ̀ ni tó o bá ṣe Ọlọ́run máa gbẹ́lù mí dìde láti wá ṣe. láàmá ní àlìmọ́ ní àtọ́ ìta wà láàmú tí àlìmọ́ mọ̀ náà ta orí tọ́lọ́run bá wà fún ẹnìkan ò lè fi lé ẹ lọ́wọ́ orí tọ́lọ́run bá dẹ̀ fún ẹnikẹ́ni bọ́dì ò lè gbà lọ́wọ́ ẹ tọ́lọ́run bá fi orí lé ẹ̀dá lọ́wọ́ kò sí baba ńlá kọ́ ẹ tó lè gba orí lọ́wọ́ ẹ ṣùgbọ́n orí tọ́lọ́run bá wà fún ẹnìkan ò lè fún ẹ abáàsúnà Òṣùpá Ọlọ́run bá ọ̀run Òṣùpá sí ẹ bọ̀ ọ̀fẹ́ mọ̀ ìwọ lọ sọ̀rọ̀ àrẹ dẹrú wọn abáàsúnà Ọlọ́run bá ọ̀ràn àfà Jamiu Muhammadu Jamiu Amiolohun sí ẹ ẹlòmíì àwọn míì lọ́lọ́run rán sí ẹ but ìwọ lọ bá gidi takú sí wọn lọ́rùn ọ̀fẹ́ mọ̀ life is not like that. Subhanallah. Ẹ jẹ́ ká lọ understand the life. Ẹni tó bá fẹ́ ní fọkànbalẹ̀ nínú ayé yìí, ó gbọ́dọ̀ understand the life o. Tó o bá ti understand this life nínú ayé tá a wà yìí, tó o bá ti if you don't understand this life, wàá máa dààmú ni. Torí pé ibi tí ó yẹ kó rìn sí ni wàá máa rìn sí. Ibi tí ó yẹ kó jẹ sí ni wàá máa jẹ sí. Ibi tí ó yẹ kó ti jókòó ni wàá ti máa jókòó. Ibi tí ó yẹ kó ti nàró, wàá jókòó níbẹ̀. Ibi tí ó yẹ kó ti jókòó, wàá lọ nàró níbẹ̀. If you want to live peacefully in this life, you have to understand this life vividly. If you want to live peacefully in this life, you have to understand this life vividly. Tó o bá ti understand the life vividly, kọ́ Martin Oteyin, ìyá máa dààmú ni. Tọ́lọ́mbà téèyàn kan bá wà nínú ayé ẹ̀ tó bá fún ọ ní nǹkan tó pàtàkì sí ẹ. Gbé sípò pé àpò yẹn lọ́lọ́run rẹ̀ ni ẹ sí ẹ. Má dúró pé tó wá díjọ́ mi ẹni yóò tún mú nǹkan mi wá. Ẹlò àwọn míì stubborn àwọn míì ọ̀rìn ní làákàyè ẹlòmíì ò ní làákàyè tán fi ń bá èèyàn ṣe torí pé èèyàn kan ti ṣe ọ́ láàánú lọ́jọ́ kan ó ti wá sọ ẹni yẹn di ATM ìgbà gbogbo gbà lọ́wọ́ àmọ́ gbé bùkátà lọ sí ọ̀dọ̀ ẹni yẹn orí rẹ̀ ò pé ọmọ bá ṣe ń bá èèyàn lò o gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń bá èèyàn ṣe bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú èèyàn wàá di iye ara rẹ̀ máa wọ mi báyẹn wàá di ẹni tí ò ní yìí kankan lára mọ́ ẹni yẹn ti ṣe ọ́ lóore o ti appreciate ẹni yẹn náà inú ẹ̀ ti dùn
pọ̀ mọ́ lóore má tún lọ́njọ́ mi mọ́ má lọ bá ẹni yẹn ń jọ́ mi mọ́ tó bá wu ẹni yẹn nínú àánú Ọlọ́run tún lè ní kọ́ wá ṣùgbọ́n o ti wá rí ẹni yẹn níbi pé ATM rèé àṣẹni ìlówó lọ́dún báyìí o tún wá gbé bùkátà rẹ lọ bá ń jọ́ mi ìjọ́ mi ìtọ́jú ẹ lọ báyìí ó lè má ṣe tọ́lọ́ máa fẹ́ mú ẹ ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè má ṣe torí pé àkútọ̀ Ọlọ́run náà sí ẹ lọ́wọ́ jíṣẹ́ wọn àwọn kan dẹ̀ ń bẹ for life lọ́lọ́run náà sí ẹ tọ́jú pé gbogbo ìgbà náà máa jíṣẹ́ ẹ gbogbo ìgbà náà máa jíṣẹ́ tábà ti rí anything nínú ayé ẹ tí wọ́n fẹ́ wọ́ báyìí wọ́n ti dìde sí ẹ Ọlọ́run sì máa rán àwọn èèyàn nìyẹn àwọn kan dẹ̀ ń bẹ ẹ̀ẹ̀kan péré la rán wọn sí ẹ lẹ́yìn ẹ̀ẹ̀kan yẹn tó bá lọ wà tẹ́ wọ́n á kàn ẹ́ lábùkù àbùkù tó kàn láyé ẹ wàá kàn ẹsẹ̀ rẹ máa wọ́lẹ̀ gẹ́gẹ́ ẹ̀ẹ̀kan péré la rán wọn sí ẹ àwọn kan bẹ tẹ́gbẹ́ ẹ̀ẹ̀mejì péré la rán wọn sí ẹ tá bá ti fún ẹ ní nǹkan bí ẹ̀ẹ̀mejì má lọ lẹ́lẹ́kẹta wàá tẹ́ ìtọ́jà jùlọ òun náà ni pé don't expect your favour from anybody expect it from Almighty Allah máa retí oríire lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá ẹni yẹn wàá máa bẹ lọ́hùn wàá mójútó sẹ́ èèyàn náà lọ́lọ́run ọba ràn wá ṣùgbọ́n ọ̀ọ́mọ́rú ẹni tọ́lọ́run fẹ́ lò àwọn tó takú ti lọ́rùn yẹn ọkàn lọ sẹ́rù ni kì í sáwọn lọ́lọ́run fẹ́ lò ìwọ ni wọ́n mójútó sẹ́ àwọn tọ́lọ́run fẹ́ lò fúnra wọn náà máa wẹ́ wá fúnra wọn ni wọ́n máa pè ẹ́ ò ní láti dààmú nítorí máa dààmú lé lórí ni pé kàrí ààrẹ yẹn torí pé wà á já àdúfin náà lànà ìyá náà ṣubú lànà Ọlọ́run fẹ́ràn onígbìyànjú nínú gbìyànjú ní kálukú náà lọ́lọ́run ọba ti gbéga Ọlọ́run fẹ́ràn kéèyàn jọlẹ̀ má yọlẹ̀ jẹ́ onígbìyànjú nínú gbìyànjú yẹn náà ni wọn ló ti dé yẹn nínú ìgbìyànjú rẹ yẹn náà ni lọ́lọ́run ti fi àánú rẹ sí àwọn tí wọ́n máa rìn lọ́wọ́ lójú tí wọ́n á ti wáyé wá pé àríṣẹ́ rẹ àrígbìyànjú rẹ kí ló fẹ́ gbogbo tó bá fẹ́ Ọlọ́run dẹ̀ nìkan lè ṣe fún ẹ torí pé yóò ti fi àwọn tipa wọn ka lọ́lọ́run máa rán sí ẹ àwọn tipa wọn máa ka gbogbo tó fẹ́ lọ́lọ́run máa ti yẹ tí wọ́n á ti wò pé gbogbo kèsè so lè ní ìdí bí 100 million dábàá 100 million fún so torí ìdí eléyìí àbá súnà èmi gbà níyànjú lẹ́yìn eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ kọ̀ntínú ìrìn àjò yín kẹ́ẹ̀dẹ̀ mójútó ṣe yín ẹ̀dẹ̀ má ronú orí lọ́dọ̀ ẹnìkan ẹ ronú orí yín sọ́dọ̀ Ọlọ́run nìkan lọ́ba tí kì í já ní kulẹ̀ òun lọ́dẹ̀ mi ẹni tó fẹ́ràn ẹni tó máa gbé dìde ẹni tó máa ti ṣe fún yín oníkálukú lọ́lọ́run bá yan ló ti yan aláàánú rẹ̀ ló ti yàn tì aláàánú ẹlòmíì wọn àti ìbí bẹ́ẹ̀ ni aláàánú ẹlòmíì sì rèé ó ti ń wá kiri tí ò tí ì rí aláàánú ẹlòmíì sì ń bẹ lọ́dọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti ń ṣe tó ti ń gbà ẹlòmíì ti ń gbọ́rẹ̀ lálẹ́ ìbá ti ń sọ̀rọ̀ àwọn kan ń gbọ́rẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn kan ṣẹ̀ṣẹ̀ gbọ́rẹ̀ tán báyìí ni táláàánú wọn ti wá wọn rí tọ́lẹ̀ ń béèrè pé kí ló fẹ́ tọ́lẹ̀ ti ń ṣàánú fún wọn kò sí ẹni tí àwọn tó wá yẹn náà àwọn kan lọ́yàn tí wọ́n láláàánú àwọn tí ń ṣàánú rẹ̀ yẹn àwọn kan láláàánú tí wọ́n náà ọjọ́ tí wọ́n bá sọ páwọn ò ní ṣàánú rẹ̀ mọ́ ọjọ́ yẹn làánú táwọn náà rí gbà ló máa stop bí láì ṣe rí nìyẹn chain ni life chain ni air to chain ni àwọn tí wọ́n ń ṣàánú tiẹ̀ yẹn náà àwọn kan lọ́yàn tí àwọn náà ní aláàánú àwọn kan ní ṣàánú àwọn náà ìjọ tí àwọn tí ń ṣàánú rẹ̀ tí wọ́n bá sọ pé àwọn ò ní ṣàánú ẹ mọ́ ìjọ yẹn lọ́lọ́run ni ó stop àánú ti tiwọn náà torí pé Ọlọ́run ó ti fi ibi tí àánú oníkálukú wà ó ti fi síbẹ̀ tó bá ti tó àkótí àánú yẹn máa fọhùn fúnra àwọn aláàánú rẹ̀ ni wọ́n á wá ẹ rí o nílò láti máa dààmú gbogbo ẹni tí bá ti ń search ti ń dààmú fún àánú tó jẹ́ pé fúnra rẹ̀ ní wá àánú kiri tí kì í ṣe pé bóyá Ọlọ́run fúnra rẹ̀ ló fi àánú wá ẹni yẹn rí ẹni yẹn ó dààmú jẹ́ kí Ọlọ́run bá fúnra rẹ̀ kó fi àánú wá ẹ rí má wá àánú kiri lọ́dọ̀ ẹnì kankan tó bá ti ń wá àánú kiri lọ́dọ̀ àwọn èèyàn wà á dààmú wà á dẹ̀ dẹrú Ọlọ́run bá ò ní sí wa lẹ́rú o àní dẹrú ayé o àní dẹrú ayé gbogbo ẹni tọ́lọ́run ti gbéga Ọlọ́run ní jẹ́ ká jábọ́ o Saheed Osupa ò ní jábọ́ àfáà Jamiu Amiolohun àní jábọ́ àfáà suna Ọlọ́run lànà orí fún wọn náà wọn náà dé èèyàn pàtàkì nínú ayé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.